ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. Mo wá sọ pé ọpẹ́ ló yẹ bàbá bàbá àgbà. Bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. Mo wá sọ pé ọpẹ́ ló yẹ. Bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. Mo wá sọ pé ọpẹ́ ló yẹ bàbá bàbá àgbà. Bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ ṣe tó. Mo wá sọ pé ọpẹ́ ló yẹ.
adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí fún àǹfààní mìíràn tí a ní láti wà níwájú rẹ̀. Mo gbà aládùúrà pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run wa tí a wá pàdé yóò bá wa pàdé, yóò sì ṣe wá lógo. Ojú rere àánú rẹ̀ yóò ṣí sílẹ̀ fún wa. A ò ní padà lọ bí a ṣe wá. Ìgbà tí a bá ń padà sílé lónìí, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, a ó rí ohun tuntun gbà lọ́wọ́ Ọlọ́run wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Kí a tó lọ sínú ọ̀rọ̀ mímọ́ yìí, mo fẹ́ kí a jọ gbàdúrà papọ̀. Àdúrà tí mo sì fẹ́ ká gbà ní wípé Olúwa, gbogbo ohun tó máa ń ṣe ìdènà fún àdúrà mi, Olúwa ẹ bá mi mú kúrò. Gbogbo ohun tí kìí jẹ́ kí àdúrà ó gbà nínú ayé ènìyàn, lórúkọ Jésù, ẹ fẹ̀jẹ̀ yín pa wọ́n rẹ́. Àdúrà lórúkọ Jésù. Fẹ́ ká gbàdúrà yín fúnra wa. Lórúkọ Jésù, gbogbo alátakò sí àdúrà nínú ayé mi lónìí, mi ò fẹ́ rí wọn mọ́. Olúwa ẹ bá mi palẹ̀ wọn mọ́. Gbogbo ogun tí kìí jẹ́ kí àdúrà ó gbà, gbogbo ogun tí jẹ́ ìdènà fún àdúrà, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Olúwa ẹ bá mi palẹ̀ wọn mọ́. Ẹ fẹ̀jẹ̀ Jésù wẹ̀ wọ́n dànù. Ẹ gbàdúrà yẹn, gbàdúrà yẹn. Lórúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù Olúwa ẹ fi wẹ̀ wọ́n dànù. Gbogbo ohun tí kìí jẹ́ kí àdúrà ó gbà, gbogbo ohun tí kìí jẹ́ kí àdúrà ó gbà, gbogbo ìdènà fún àdúrà lórúkọ Jésù, Olúwa ẹ bá mi fẹ̀jẹ̀ Jésù wẹ̀ wọ́n dànù. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àdúrà kejì tí mo fẹ́ ká gbà ní wípé Olúwa, ní gbogbo ìgbà tí mo bá ti ń ké pè yín gẹ́gẹ́ bí ìlérí yín, ẹ fi ìyọ́nú yín dá mi lóhùn.
gbogbo ìgbà tí mo bá ti ń ké pè yín gẹ́gẹ́ bí ìlérí yín Olúwa, ẹ fi ìyọ́nú Olúwa, ẹ fi dá mi lóhùn. Olúwa, ẹ dá mi lóhùn àwọn àdúrà mi. Ẹ má jẹ́ kí n gba àgbàdànù àdúrà lórúkọ Jésù. Ẹ má jẹ́ kí n gba àgbàdànù àdúrà. Ẹ jẹ́ ká gbàdúrà yìí. Olúwa, ẹ má jẹ́ kí n gba àgbàdànù àdúrà. Olúwa, ẹ ràn mí lọ́wọ́, ẹ má jẹ́ kí n gba àgbàdànù àdúrà. Gbogbo ìgbà tí mo bá ké pè yín, Olúwa, ẹ fi ìyọ́nú yín bẹ̀ mí. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bí a ṣe lọ nínú ọ̀rọ̀ Olúwa, ẹ máa bá wa lọ. Ọ̀rọ̀ yín lórúkọ Jésù fún ara yín, ẹ sọ sínú ayé wa. Àtẹni tí ó sọ̀rọ̀ àtàwọn tí ó gbọ́ lórúkọ Jésù, ọ̀rọ̀ yín ó tún ayé wa ṣe. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A ó máa yẹ kókó pàtàkì kan wò ní òwúrọ̀ yìí. Èyí tí a pè ní àwọn okùnfà àgbàdànù àdúrà. Àwọn okùnfà àgbàdànù àdúrà. Èyí tó túmọ̀ sí àwọn ohun tí kò jẹ́ kí àdúrà ó gbà. Àwọn ohun tí kì í jẹ́ kí àdúrà ó gbà. A ó sì rí Bíbélì kíkà wa nínú Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 8. Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 8 ó ní, ṣùgbọ́n Olúwa rẹ̀ ó ní láti béèrè pẹ̀lú ìgbàgbọ́ láì ṣiyèméjì. Nítorí ẹni tí ó bá ń ṣiyèméjì dàbí ìgbì omi òkun tí afẹ́fẹ́ ń fẹ́ kiri tí ó sì ń ru sókè. Kí irú ẹni bẹ́ẹ̀ má ṣe rò pé òun ó rí nǹkan kan gbà lọ́wọ́ Olúwa. Ẹsẹ̀ 8 ní, ọkàn rẹ̀ kò papọ̀ sí ọ̀nà kan, ó ń ṣe ségesège, ó ń ṣe iyèméjì. Ọlọ́run jẹ́ ká gba àgbàdànù àdúrà. Àwọn okùnfà àgbàdànù àdúrà wọ́n pọ̀, ṣùgbọ́n lónìí màá mẹ́nubà méjì nínú wọn. Ní agbára Ọlọ́run nígbà mìíràn á tún máa tẹ̀síwájú. Ká tó sọ̀rọ̀ àwọn okùnfà àgbàdànù àdúrà, ó yẹ ká kọ́kọ́ mọ̀ nǹkan kí ni àdúrà jẹ́. Kí ni àdúrà jẹ́? Mo sọ pé nǹkan tí àdúrà jẹ́ kò lè jẹ́ titun sí onígbàgbọ́, torí gbogbo ìgbà la máa ń sọ̀rọ̀ nípa rẹ̀. Àbí tí mo bá bẹ̀rẹ̀ pé kí ló dé tá ṣe máa ń gbàdúrà, ó yẹ gbogbo ó lè mọ̀ ìdí tá ṣe ń gbàdúrà. Pé àdúrà jẹ́ ọ̀nà kan tó ṣe pàtàkì, tàbí ọ̀nà kan nínú àwọn ọ̀nà tí a gbà bá Ọlọ́run ṣe ìbáṣepọ̀. Ọ̀kan pàtàkì nínú àwọn ọ̀nà tí a ní láti bá Ọlọ́run ní ìbáṣepọ̀, òun ni àdúrà jẹ́. Léyìí tó túmọ̀ sí wípé ẹni tó bá fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run kò lè mú àdúrà kúrò. Ipa tí àdúrà sì ń kó nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run ni bíbá Ọlọ́run sọ̀rọ̀. Àdúrà ó lè mú wa súnmọ́ Ọlọ́run dáradára. Àìgbàdúrà sì lè mú wa jìnnà sí Ọlọ́run dáradára. Àdúrà jẹ́ ọ̀nà kan pàtàkì tí a lè fi ní ìbáṣepọ̀ tó gúnrégé pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì sọ nínú ìwé mímọ́ wípé ká máa gbàdúrà láìsinmi. Ẹ bá mi wo Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 17. Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 17. Ó sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi. Ẹ máa gbàdúrà láìsinmi túmọ̀ sí wípé Ọlọ́run fẹ́ bá wa ní àjọṣepọ̀ tó gúnrégé tó fẹ́ ká máa ṣe ní gbogbo ìgbà. Níwọ̀nba àgbà tí bàbá ta ní láyé tàbí ìyá ta ní láyé, tó fi jẹ́ wípé ìbáṣepọ̀ wa láti bá wọn sọ̀rọ̀ kò ní gbèdéke. Àbí ìgbà mélòó la gbọ́dọ̀ bá àwọn òbí wa sọ̀rọ̀ lójúmọ́? Tàbí ìgbà mélòó ni àwọn ọmọ wa ń bá wa sọ̀rọ̀ lójúmọ́? Tí wọ́n bá ti wò ó pé ó yẹ kí n bá àwọn òbí mi sọ̀rọ̀, wọ́n á kàn bá wa sọ̀rọ̀ ní pọ̀ kí n sanwó fún. Kò sì sí òbí tó jẹ́ òbí tó dára tí a sọ fún ọmọ ẹ̀ wípé
má máa bá mi sọ̀rọ̀ ní gbogbo òwúrọ̀ tàbí lọ́wọ́ ọ̀sán mi ò fẹ́ kó máa bá mi sọ̀rọ̀ tàbí lọ́wọ́ alẹ́ má máa bá mi sọ̀rọ̀ lálẹ́. Ohun tí a máa ń gbìyànjú láti máa dá àwọn ọmọ wa dúró láti má bá wa sọ̀rọ̀ ní pé tí a bá ń sùn tàbí tí a bá ń ṣe nǹkan pàtàkì tí wọ́n lè dí wa lọ́wọ́, níwọ̀n bá àgbàtà bá fi lè bá àwọn òbí wa sọ̀rọ̀ tàbí tí àwọn òbí wa fi lè àbí tí àwọn ọmọ wa lè bá wa sọ̀rọ̀ ní gbogbo ìgbà, Ọlọ́run gangan fẹ́ kí àwa tá jẹ́ ọmọ rẹ̀ ká bá òun sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Òun ni ló fi wà nínú ìwé mímọ́ wípé kí a máa gbàdúrà ní àìsinmi. Lọ́nà kejì, ká máa gbàdúrà ní gbogbo ìgbà. Lábá tó wọnú Jeremiah orí kẹtàlélọ́gbọ̀n ẹsẹ̀ 3. Ó ní ẹ ké pè mí, èmi ó sì dá yín lóhùn. Ṣé rí pé ohun tí Ọlọ́run fi sàn ju àwọn òbí wa láyé tàbí tí a fi sàn ju àwọn ọmọ wa lọ? Àbí tí Ọlọ́run fi sàn fún wa ju bá ṣe rí sí àwọn ọmọ wa lòun lélẹ́yìn? Torí Ọlọ́run wa ò kí ń sùn. Kò sí nǹkan tí Ọlọ́run lè ṣe tó máa sọ wípé ọwọ́ mi kún mi ò lè dá lóhùn. Báwọn òbí wa ṣe máa sọ pé tí mo bá ti ń sùn tó bá jí mi, àbùkù ni wà bá díẹ̀. Tàbí tá sọ fún ọmọ pé tí mo bá ti wà lórí ẹ̀rọ bá ń sọ̀rọ̀, mo sọ pé kó má bá ní sọ̀rọ̀ mọ́. Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Ẹ ké pè mí, èmi ó dá yín lóhùn, kò fi gbà kan sí. Ó ní èmi ó sọ nǹkan ìjìnlẹ̀ àti ìyanu ńlá tí ẹ̀yin kò mọ̀ tẹ́lẹ̀ fún yín. Gbogbo ìgbà tó bá wù ẹ́ ké pe Ọlọ́run. Òwúrọ̀ ni, ọ̀sán ni, alẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ máa sọ wípé ó dìgbà tó bá ṣe ìṣòro k'Ọlọ́run tó gbọ́, irọ́ ni. Ẹlòmí lè sọ wípé àdúrà tó bá gbà lọ́sàn gangan, ní aago kan tí òun bá ràn lókè, òun lọ́lọ́run gbọ́, irọ́ ni. Àsìkò kí àsìkò tó bá lè gbàdúrà sí Ọlọ́run, gbogbo àsìkò yẹn ló dá wa lóhùn. Ó ní ẹ ké pè mí, èyí ó sì dá yín lóhùn. Ìlérí Ọlọ́run nìyẹn, kò fi àsìkò kankan sí. Nínú Àìsáyà orí 5:75 ẹsẹ̀ 22. Àìsáyà orí 5:65 ẹsẹ̀ 22. Ó ní kí wọ́n tó pè, èmi yóò dáhùn. Nígbà tí a bá ti ń rò lọ́wọ́ láti bá Ọlọ́run sọ̀rọ̀, ó ti mọ̀ nínú wa, òun náà sì ti ṣetán láti gbọ́. À ń rò lọ́wọ́ ní àti ẹ̀tí sọ àti ìfẹ́ àti ìgbàdúrà yẹn, à ń ṣírò pé mo fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀, ó ti mọ̀, ó sì ti ṣetán láti gbọ́. Kí wọ́n tó pè, èmi yóò dáhùn. Tá a bá tẹ̀ tí wá ṣe bẹ́gẹ́, nígbà tí wọ́n sì ń sọ̀rọ̀ lọ́wọ́, èmi yóò gbọ́. Nígbà tá a bá ti ń pè, yóò gbọ́. Ẹ wo bàbá tó dára. Àdúrà jẹ́ ọ̀nà kan nínú ọ̀nà púpọ̀ tá a lè fi bá Ọlọ́run ní ìbáṣepọ̀. Àdúrà jẹ́ ọ̀nà kan pàtàkì, ọ̀nà kan gbòógì tá a lè fi bá Ọlọ́run ní ìbáṣepọ̀. Pẹ̀lú gbogbo ìlérí Ọlọ́run nínú àdúrà yìí, ké pè mí, èmi ó dá Ọlọ́run, gbàdúrà láìsinmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ló wá dé tí a máa ṣe ń pe Ọlọ́run tó ṣèlérí láti dá Ọlọ́run tá a máa pè tí ò fi ní dáhùn? Àbí gbogbo àdúrà tá a bá gbà, òun Ọlọ́run máa dáhùn àbí? Gbogbo ẹ̀kọ́. Àwọn okùnfà àgbàdànù àdúrà. Àgbàdànù àdúrà túmọ̀ sí ìfàkókò ẹni ṣòfò lórí àdúrà tọ́lọ́run tí ẹni gbọ́. Àwọn àdúrà kan wà tó jẹ́ pé béèyàn bá gba di ọ̀túnla tàbí tó gba di ọdún 10 àbí 100 ọdún tó ń bọ̀, Ọlọ́run ní dáhùn, kò tiẹ̀ ní gbọ́ rárá. Kí ló fà tí ò fi ní gbọ́? Lẹ́yìn tó ti ṣeré fún ayé pé kákékò mòún dáa lóhùn. Méjì nínú ẹ̀ lásọ̀rọ̀ ní méjì nínú àwọn àdúrà àbí àwọn okùnfà yẹn lónìí. Okùnfà àkọ́kọ́ òun ni àìgbàgbọ́. Okùnfà kejì ni ìṣiyèméjì. Àìgbàgbọ́ àti ìṣiyèméjì ó dàbí ká ní wọ́n lọ́mọ́ra wọn. Àìgbàgbọ́ túmọ̀ sí wípé ó tiẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run lè gbàdúrà yẹn. Òun ló burú jù.
nígbà tá a bá rò wípé nǹkan kan tóbi Ọlọ́run ò lè ṣe. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ènìyàn nígbà tá a bá ti rò pé nǹkan tóbi Ọlọ́run ò lè ṣe, kí ló dé tá a wá fi gbàdúrà lórí ẹ̀? Tàbí àwọn kan tá a rò pé apá wa ká láti ṣe, kí ló dé tó kí tún ní ìdí pàtàkì láti máa fi gbàdúrà lórí àwọn nǹkan báyìí? Béèyàn ò bá ní ìgbàgbọ́ lórí pé nǹkan kan lè ṣẹlẹ̀ nínú ayé èèyàn, tàbí èèyàn lè gbàdúrà kí níyàn ó ṣe é ṣe, má wulẹ̀ yọra ẹ lẹ́nu láti gbàdúrà yẹn rárá. Má yọra ẹ lẹ́nu. Ohun tó fà tọ́pọ̀lọpọ̀ máa fi gbàdúrà pẹ̀lú àìgbàgbọ́ òun ni pé wọ́n máa fi pá mú wa gbà á. Bóyá wọ́n fi pá mú wa gbà á wípé ó sá ti gbìyànjú títí gbà tí ó ṣe pé Ọlọ́run kò sì ti mọ̀ pé Ọlọ́run ò lè ṣe. Ohun tó rò lọ́kàn ni pé Ọlọ́run ò lè ṣe, ó ti tóbi jù. Ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ. Irú àdúrà wo ni ẹni tí ò nílé ọmọ fẹ́ gbà pé kóhun bímọ? Ṣé mọ̀ wípé yóò na nìyẹn ní ìgbàgbọ́ tó tóbi kó tó lè bímọ láyé, àbí? Wọ́n ti sọ pé kò nílé ọmọ. Tí ẹ bá ṣe ẹni tó ní ìgbàgbọ́ tí ìgbàgbọ́ rẹ̀ fìdí múlẹ̀, gbogbo àdúrà tẹ́ bá ní kó gbà, ó ti gbàgbọ́ nínú ọkàn rẹ̀ pé àdúrà yẹn ò lè gbà láíláí. Tàbí kí n gbàdúrà pé Ọlọ́run sọ fún mi wípé lọ́la ẹnìkan ó di onílé láàrin wa, kóhun ní onílé, gbogbo wa sì ti yẹ àpò wa wò, kò tí ẹ̀ sí owó tó wà ní lọ́wọ́ wa, èyí tó kù lóṣù yìí láti san owó mi rẹ́ǹtì. Wọ́n wá ní ànílé lọ́la. Ṣé mọ̀ wípé àdúrà yẹn ó nílò ìgbàgbọ́ ńlá láti ṣe, bí bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá gbọ́ yá gbàdúrà gbogbo àṣọ máa gbà náà ni, ìgbàgbọ́ wa ò sí nínú ẹ̀. Àdúrà tá a bá ti gbà nínú ìgbàgbọ́ Ọlọ́run ò tiẹ̀ gbọ́ rárá. Àgbàdànù akánfà àkókò ṣòfò ni àgbàdànù àdúrà ni. Òun ló burú jù. Àdúrà tá a bá ti gbà nínú ìgbàgbọ́, òun ni ó fẹ́ kò lóògùn rárá. Èkejì tó dàbí rẹ̀ ni àdúrà tá ń gbà nínú iyèméjì. Ṣé bẹ́ẹ̀ ni ṣó lè rí bẹ́ẹ̀? Ṣé yóò ṣe é ṣe? Ṣé kò ní ṣe é ṣe? Àbúrò àìgbàgbọ́ ni iyèméjì. Ṣùgbọ́n ihun tí iyèméjì fi dá ni wípé iyèméjì ṣe tètè yá mú kúrò nínú ayé yẹn ju àìgbàgbọ́ lọ. Iyèméjì, ẹlòmíì tó bá ti kúnlẹ̀ lórí ìkúnlẹ̀ rẹ̀ báyìí tó ti fẹ́ gbàdúrà, òun ni iyèméjì ti wà nínú àdúrà tó fẹ́ gbà. Onígbàgbọ́ a máa ṣiyèméjì ní gbogbo ìgbà. Òun ni kìí jẹ́ kí àdúrà wa ó gbà. Ṣẹ́rí iye àkókò tá ń lò lórí àdúrà kọ́ ni àdúrà fi ń gbà. Tí iyèméjì bá ti wà nínú àdúrà, bẹ́yẹn bá ti kó máa gbà láti òwúrọ̀ tílẹ̀ máa fi ṣú pẹ̀lú iyèméjì, àdúrà yẹn ò lè gbà rárá. Torí ń tàn sọ fọ́lọ́run náà ni pé bóyá o lè ṣe, bóyá o ní ṣe, bóyá Ọlọ́run lè ṣe, bóyá kò ní ṣe. Iyèméjì jẹ́ ọ̀nà tí Sátánì máa ń gbà láti gba ìbùkún ènìyàn lọ́wọ́ èèyàn. Ṣé ní gbogbo àwọn tó ń ṣiyèméjì, àwọn tó nígbàgbọ́ ni? Ẹ jẹ́ kí n tú sílẹ̀ fún wa. Iyèméjì kan jẹ́ ìṣòro lásán ni, ìgbàgbọ́ wọn wà níbẹ̀. Ìgbàgbọ́ wọn wà nínú wípé Ọlọ́run lè ṣe. Gbogbo ẹni àwọn tí ò nígbàgbọ́ rárá, wọn ṣiyèméjì, wọn tẹ̀ wúlò, wọn tẹ̀ nílò láti gbàdúrà rárá. Ṣùgbọ́n ẹni tó bá ń ṣiyèméjì, àwọn tó nígbàgbọ́ ni wọ́n máa ń ṣiyèméjì. Onígbàgbọ́ ló máa ń ṣiyèméjì. Ó ti gbà pé Ọlọ́run lè ṣe, ṣùgbọ́n ó tún wá wò pé bóyá kò ní ṣe. Iyèméjì Sátánì máa ń lò láti jà wá lólè. Jésù Kristi sọ nínú orí àpẹẹrẹ iyèméjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Tẹ́ bá wọnú Mátíù orí 21, Mátíù orí 21 ẹsẹ̀ 21 sí ẹsẹ̀ 22 ó ní Jésù wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, bí ẹ̀yin bá lè ní ìgbàgbọ́ láì ṣiyèméjì,
wọ́n ti lè nígbàgbọ́ ṣùgbọ́n ó ṣeéṣe kí iyèméjì wà nínú ìgbàgbọ́ wọn. Ó ní nígbà náà ni ẹ̀yin ó lè ṣe irú ohun tí a ṣe sí igi ọ̀pọ̀tọ́ yìí. Ìmọ̀ràn Jésù Kristi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà tó mọ̀ wípé lóòótọ́ wọ́n gbàgbọ́ ṣùgbọ́n iyèméjì ìṣòro ló jẹ́ fún wọn tó ló yá ogun wọn lẹ́nu. Lẹ́yìn ìgbà tí wọ́n ti gba Jésù gbọ́ pé ó lè ṣe ohun tó ṣe sí igi ọ̀pọ̀tọ́, wọ́n tún wá ń bèèrè wípé báwo ló ṣe wá rí bẹ́ẹ̀? Iyèméjì nìyẹn. Bóyá ó lè ṣe, bóyá kò lè ṣe. Ó ní nígbà náà ni ẹ̀yin ó lè ṣe irú ohun tí a ṣe sí igi ọ̀pọ̀tọ́. Ẹ̀yin lè sọ fún òkè yìí pé yí ipò padà sínú òkun, yóò sì rí bẹ́ẹ̀. Bí ẹ̀yin bá gbàgbọ́, ẹ̀yin lè rí ohunkóhun tí ẹ bá béèrè nínú àdúrà gbà. Pẹ̀lú tí iyèméjì bá kúrò nínú ayé àwọn ọmọ ẹ̀yìn, Jésù fi dá wọn lójú pé wọ́n lè sọ fún òkè pé kó bọ́ sínú òkun. Ẹjọ́ kí ni àwọn ọmọ ẹ̀yìn fẹ́ fi òkè ṣe? Kí ni tó kàn pẹ̀lú òkè pé kí òkè kúrò kó bọ́ sínú òkun? Ìtumọ̀ èyí, gbogbo wa la ní àwọn òkè kọ̀ọ̀kan níwájú wa láwọn àsìkò kọ̀ọ̀kan. Ohun tí Jésù sọ nípa òkè, ìfọ̀rọ̀wérọ̀ lásán ni, kò ṣe pé àbí àpáta tarí òkúta ńláńlá la máa sọ pé ó yá òkúta yí láti London lọ sínú òkun ní France lákìlá fẹ́ rí gbà nínú ẹ̀. Ohun tí Jésù Kristi ń gbìyànjú láti sọ fún wa ní pé àwọn kankan dàbí àpáta bí òkè níwájú wa tó jẹ́ pé pẹ̀lú ìgbàgbọ́ àìṣiyèméjì gbólóhùn ẹyọ kan ni wọ́n jẹ wá láti sọ fún wọn tí wọ́n fi yípo padà. Àwọn ìṣòro ayé wa, ìṣòro kéékèèké, ìṣòro látàrí yẹn, àwọn ohun tó ń dà wá láàmú, àwọn ohun tí a fi lè sùn, gbogbo àwọn nǹkan tó mú wa sún ẹkún kọ̀kọ̀, àwọn nǹkan tó ń jẹ́ àpáta nìyẹn, àwọn nǹkan tó jẹ́ òkè nìyẹn. Bíbélì sọ fún wa wípé láì ṣiyèméjì a lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n sì gbọ́. Àti nígbàgbọ́, iyèméjì lè jà wá lólè ìbùkún. Ní orúkọ Jésù, gbogbo ohun tó ń mú iyèméjì wá sínú ayé wa, Ọlọ́run á mú wọn kúrò lónìí. Àdílé parí ìgbàsí. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí á mọ̀ ni wípé Ọlọ́run tó gbọ́ àdúrà lánàá, ó sì ń gbọ́ àdúrà lónìí. Ọlọ́run kan, bàbá Jésù Kristi tó jẹ́ olùràpadà wa, kò yí padà. Ó ṣetán láti gbàdúrà, gbogbo ìlérí képè mi, èmi ó dá lóhùn. Ìlérí yẹn sì wà bẹ́ẹ̀, kò ń ṣọ́mọ ènìyàn tí ó fi yí ọkàn padà. Tí a bá lè yanjú àìgbàgbọ́ àti ìṣiyèméjì kúrò nínú àdúrà wa, ohun tí olóyìnbó ń pè ní express, òun ni àdúrà wa máa fi gbà. Ẹ jẹ́ ká fi dán Ọlọ́run wò. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, tí àwa bá ṣe ipa tiwa, ipa tọlọ́run òṣòro ṣe fún Ọlọ́run láti ṣe ipa titi ẹ̀. Ní orúkọ Jésù mo gbàdúrà, Ọlọ́run á tú wa sílẹ̀ nínú àìgbàgbọ́ àti ìṣiyèméjì. Láti òní lọ, lẹ́yìn ìgbà tí a ti palẹ̀ ọkàn wa mọ́, láti yọra wa kúrò nínú àjàgà Sátánì, èyí tó fi àìgbàgbọ́ àti ìṣiyèméjì kọ wa lọ́rùn. Lórúkọ Jésù, Ọlọ́run á gbàdúrà wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run, a gbé orúkọ yín ga torí pé ẹ ti bá wa sọ̀rọ̀ lónìí. Ẹ ti ṣí ọkàn yín fún wa. A ti mọ àwọn kan tẹ́ fẹ́ nípa àdúrà tí a gbà. Olúwa gbàdúrà lórúkọ Jésù. Àìgbàgbọ́ àti ìṣiyèméjì, èyí tó ń jà wá lólè ìbùkún tí ó yẹ ká nígbà nínú àdúrà, lórúkọ Jésù, Olúwa ẹ fẹ̀jẹ̀ Jésù wẹ̀ wọ́n dànù. Láti òní lọ, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ìgbà tí a ti pinnu wípé àìgbàgbọ́ àti ìṣiyèméjì ò ní dí wa lọ́wọ́, Olúwa ẹ gbọ́ àdúrà wa. Agbẹ́tò pé ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A dúpẹ́ fún ìfarabalẹ̀ wa lónìí. Mo sì gbàdúrà pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, gbogbo nǹkan tí Ọlọ́run ti sọ fún wa kò ní jẹ́ lásán nínú ayé wa.
nígbà àgbàdànù àdúrà fún orúkọ Jésù. Bá ṣe lọ nínú ọ̀sẹ̀ yìí, ògo Ọlọ́run á máa bá wa lọ. Mo rọ̀ wá àwọn kan tí a bá ní gẹ́gẹ́ bí ọrẹ àti ìdámẹ́wàá jẹ́ ká fi sílẹ̀ fún àwọn ẹ̀ṣọ́ ojú ọ̀nà. Àwọn tó sì ń wò wá nílé àti a bá ti wo fẹ́ràn yìí tán jẹ́ ká fi ránṣẹ́ sí àwọn tó ń sọ Yorùbá nínú ìlú yìí àti ní gbogbo tí a ti ń gbọ́ wọn. Lórúkọ Jésù, Ọlọ́run á bùkún fún wa. Ẹ ṣeun.